Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà dé wà? Gbogbo lé kọ́. Èní ni 25th of July 2025. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ fún birthday yín, òun ni Ọlọ́run ọba aláàánú ló máa ṣe fún yín. Ó lágbára o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní tá a bá ń lé ni tá a bá ní, ṣé béèyàn máa ń padà ni. Tá a bá léni tá a bá ní, ṣé béèyàn ń padà ni. Ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Wẹ̀rìnlá allegedly, òun ló tún yà wá lẹ́nu o. Ṣé mọ̀ pé a sọ fún yín wípé ìkan nínú àwọn àǹtí wa yìí, wípé wọ́n ní nǹkan kan gé wọn jẹ. Wọ́n ní nǹkan tán dẹ̀ gé wọn jẹ yìí, wọ́n láwọn nìkan náà ń rí o. Nǹkan náà o. Wọ́n ní kò sí èèyàn kankan tó rí. Wọ́n láwọn nìkan ni wọ́n rí nǹkan náà. Nítorí wípé wọ́n ní wọ́n ti ṣe nǹkan tí ò yẹ kán ṣe. Wọ́n ti gbé nǹkan kan wọ inú ààfin. Ẹ dẹ̀ mọ̀ wípé àwọn òrìṣà òkè, ancient sword, ìyá onífá, gbogbo wọn ni wọ́n wà lẹ́yìn bàbá Wẹ̀rìnlá tí wọ́n ń jà fún wọn. Ó yà wá lẹ́nu. Wọ́n ní ìgbà tí wọ́n lọ pé àwọn tó máa bá wọn bèrè sí nǹkan tó gé wọn jẹ yìí, wọ́n ní wọ́n sọ fún wọn pé ó ní nǹkan kan tí wọ́n gbé wọnú ààfin, wípé tí wọn ò bá dẹ̀ jẹ́wọ́, wípé kò sí nǹkan kan táwọn lè ṣe sí i. Wọ́n ní àǹtí wa ní àti church ló ń ti gba igbá èyí tó ń gbé wọ inú ààfin. Ṣùgbọ́n wọ́n láwọn tí wọ́n lọ pè, wọ́n ní irọ́ ni àǹtí wa ń pa ò, wípé ó sì kù àwọn nǹkan kan tí àǹtí wa tí wọ́n fi pamọ́, tí wọn ò jẹ́wọ́. Wípé ó sì kù nǹkan kan tí àǹtí wa ń fi pamọ́ tí wọn ò jẹ́wọ́. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá ní àwọn ti mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí á tún ṣẹlẹ̀. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá, wọ́n ní wọ́n sọ̀rọ̀ wípé ẹni tó bá kọ̀ tí wọn ò fẹ́ àlàáfíà fún Queen Naomi àti orí ìtẹ́ àwọn, wípé ó máa fi ààfin àwọn sílẹ̀ ni o. Nǹkan tó ní bàbá Wẹ̀rìnlá sọ nìyí. Wípé irú ẹni bẹ́ẹ̀ ó máa yọ̀ǹda ààfin àwọn. Wípé nítorí àwọn ò mọ nǹkan tí àwọn sisi wa gbogbo yìí tí wọ́n ń wá kiri, tí wọ́n ń lé kiri, tí wọ́n ń jà fún. Pé torí ìjà tí wọ́n ń jà ìjà ẹbí ni. Ẹ̀yin èèyàn lé. Ìjà ẹbí ò ṣe é jà. Òun ló mú mi fẹ́ sọ ìtàn arábìnrin yìí tí ó ní kí n gbé sí orí afẹ́fẹ́ fún ẹ̀yin ọmọ Nàìjíríà. Arábìnrin yìí ó fẹ́ ọkọ ẹ̀ ní Ṣùlọ́kà ni ọkọ ẹ̀ fẹ́. Kò dẹ̀ bímọ rí. Ṣùgbọ́n arákùnrin yìí ó ti bímọ rí. Wọ́n fẹ́ra wọn pẹ̀lú ìfẹ́. Ìgbà tí ọkọ ẹ̀ fẹ́, ó ń ṣe ọkọ tí ó jẹ́ pé ó lówó ṣùgbọ́n ó ní ìfọ̀kànbalẹ̀. Lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ fẹ́, Ọlọ́run bẹ̀rẹ̀ sí bless wọn. Ọlọ́run gbọ́wọ́ wọn sókè. Gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ sí ṣí fún wọn lọ́tùn lósì. Owó dé, ọlá dé. Bí ọkùnrin ṣe bẹ̀rẹ̀ sí lọ fẹ́ obìnrin míì ni. Ló ń fẹ́ wọn. Ló ń fẹ́ wọn wọlé. Ló ń fẹ́ wọn wọlé. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé bí obìnrin yìí ṣe wà nínú ayé ọkùnrin, Ọlọ́run ò tí ì gbọ́ àdúrà àwọn méjèèjì, kò tí ì bímọ. Bí obìnrin yìí ó ṣe bínú lọ nìyẹn. Ìgbà tí obìnrin yìí bínú lọ, àwọn ìyàwó tí
ọkùnrin yìí tó bẹ̀rẹ̀ sí í fẹ́ gbogbo wọn pátá, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣàbíamọ. Ó fẹ́ ìyàwó 4. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣàbíamọ, wọ́n bẹ̀rẹ̀ sí bí ọmọ ẹyọ kọ̀ọ̀kan. Arákùnrin yìí kò ní ìfọ̀kànbalẹ̀, kò ní ayọ̀, kò ní ìdùnnú bí ó ṣe bẹ̀rẹ̀ sí lọ bẹ ìyàwó ẹ̀ padà nìyẹn, wípé òun fẹ́ kí ìyàwó òun padà wá sí inú ayé òun. Ṣùgbọ́n ìyàwó ẹ̀ ò dá lóhùn. Ìyàwó ẹ̀ lóhùn ò ṣe mọ́, wípé kóníkálukú ó wà láàyè. Ẹ̀yin èèyàn lé. Arábìnrin yìí ó bínú sí ọkọ ẹ̀. Ìbínú máa ń ba nǹkan jẹ́ ni o. Ìbínú ò kí ń tún nǹkan ṣe. Ẹni tó bá dẹ̀ tó ń lé nǹkan tí ò yẹ kó lé, nǹkan burúkú ló máa ń ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. Láì má fi àkókò yín ṣòfò, gbogbo ọmọ tí ọkùnrin yìí bí pátápátá, gbogbo wọn ló kú. Wọ́n ń kú léra wọn ni. Kí ló ṣẹlẹ̀ tí gbogbo àwọn ọmọ ẹ̀ fi ń kú? Arákùnrin yìí bẹ̀rẹ̀ sí jáde lórí ọ̀rọ̀ yìí, wọ́n lọ ń wádìí nǹkan tó ń ṣe ikú pa àwọn ọmọ arákùnrin yìí. Wọ́n ní ìkan nínú àwọn ìyàwó, òun ló lọ bọ òrìṣà tí ò yẹ kó bọ. Wọ́n ní òrìṣà tó wá lọ bọ yìí, wọ́n ní ṣe ni wọ́n ń gba àwọn ọmọ yìí láti máa fi wọ́n ṣe ètùtù. Ẹ̀yin èèyàn lé. Ẹ rí pé ilé ayé yìí, ẹ rí pé ó lágbára. Bí màá yìí bó ṣe ṣòfò gbogbo àwọn ọmọ yìí nìyẹn o, tó pa dànù gbogbo wọn pátápátá. Ìtàn tí a sọ yìí, real life story ni o. Ó ṣẹlẹ̀ ni. Ẹ̀kọ́ tó dẹ̀ kọ́ wa pọ̀. Ẹ̀kọ́ tó kọ́ wa ò ní pé kí àwọn erin ńlá tó gbọ́rọ̀ yìí bínú dùn rárá, kí a dẹ̀ má máa lara ọmọ ẹnìkejì wa. Family àǹtí wa wá kí a dẹ̀ fi ọkàn ara wa balẹ̀ nínú gbogbo situation tá a bá wà. Kí ló dé tó ń jowú? Kí a gbọ́kàn wa lé Ọlọ́run, ká mọ̀ pé Ọlọ́run nìkan ló lè ṣe. Ká má lọ fi ọwọ́ ara wa, ká má lọ fi fa ibi fúnra wa. Ẹ̀yin náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Werinla. Pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń gbé oríṣiríṣi nǹkan wọnú ààfin. Allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ń gbé oríṣiríṣi nǹkan wọnú ààfin. To the extent pé there was a time tí a gbọ́ wípé wọ́n mú picture Queen Naomi. Tí wọ́n ní ìyá onífá ní tí wọ́n bá dà padà. Nǹkan tí ojú ẹni yẹn bá rí, a fara mọ́. Ó tó wá di pé a gbọ́ pé ìkan nínú wọn gbé picture yẹn, ó wá gbé bá Queen Naomi ní Royal Mansion. Oríṣiríṣi nǹkan la gbọ́ pé wọ́n ti mú ní nǹkan ara bíi bàtà, aṣọ. Ẹ̀yin náà wo irú igbá tí a gbọ́ ní ìsìn pé àǹtí wa yìí tó gbé wọ inú ààfin. Kí la mọ̀ tí wọ́n ṣe sí igbá yìí? Níbo la mọ̀ tí àǹtí wa ti lọ gbé igbá yìí wá? A lè dáhùn ẹ̀, a lè sọ. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó ṣàánú bàbá Werinla. Ṣé ẹ mọ̀ pé àwọn nǹkan tí kábíyèsí ń rí, àwa tá à ń sọ̀rọ̀ yìí, a sí nínú ààfin, a lè sọ. Nǹkan tí àwa ń gbọ́ làwa torchlight sí. Ṣùgbọ́n àwọn nǹkan tí kábíyèsí ń rí, ó máa pọ̀ dáadáa. Àwọn náà mọ irú àwọn ìṣísí gbogbo tí wọ́n fẹ́, náà mọ ìwà wọn. Àwọn náà mọ irú ìwà tí wọ́n lè wù. Àwọn náà dẹ̀ mọ nǹkan tí wọ́n lè ṣe. Ṣùgbọ́n àdúrà ni kẹ́ jẹ́ ká máa gbà fún
Queen Naomi àti bàbá Erinla pé kí wọ́n borí ọ̀tá wọn, pé kí àṣírí àwọn èèyàn burúkú tọ́n bá ti fẹ́ lépa wọn káṣírí wọn máa tú. Àdúrà tá a máa gbà nìyẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú bàbá Erinla o, á dẹ̀ wà pẹ̀lú Queen Naomi. So bí a ṣe gbọ́ nìyẹn allegedly tán ní àǹtí wa ní church ló ń ti gbà nǹkan tí òun gbà tó ń gbé wọnú ààfin. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n sọ pé àǹtí wa ò tí ì jẹ́wọ́ pé ọ̀rọ̀ yẹn ó ju bí àǹtí wa ṣe wí lọ. Ibi tí màá fi òpin gist sí ni rí pé ó ti ń gùn, ṣùgbọ́n ní agbára Ọlọ́run máa mú update ẹ̀ wá fún yín ní ọ̀la. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá sọ fún yín yìí o. Mi ò bá bàbá Erinla gbé inú ààfin. Gbogbo ẹ̀yin new subscribers ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo bí ẹ ṣe ń dáwọ́lé gbogbo àwọn gist wa tẹ́ ń like, tẹ́ ń share, tẹ́ ń comment, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ máa comment nítorí àwọn prize giveaway wa tó ń bọ̀ ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, I appreciate yín o. God bless you all. Happy Friday to you all. Gbogbo ẹ̀yin Mùsùlùmí mo kí yín. Ọlọ́run á tẹ́wọ́ gba àdúrà wa. Ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.